wòyà erin wọn fọn gbogbo ẹ̀ láròwò sọpẹ́ ńlẹ́ o apánigbókò tọ̀nà òótọ́ òòrù ní wẹ̀wẹ̀ jẹ kọ́lẹ̀ o tilẹ̀ ni mo tẹ̀ kí n tó tọ̀ ọ́ pọ́n ọ̀pẹ̀ tẹ́rẹ̀ eré kò bí. ọ̀run wèrè ibi tẹ́mi tí ń bọ̀ ń sìn mo lè sọ bẹ́ẹ̀ ibi tí mo ti ń bọ̀ ń sìn mo lè sọ bẹ́ẹ̀ kò ṣe rí ẹ̀yin náà tí mo bá ń bí ẹ̀ sọ bí bíbá ṣe rí bíi 12 àbí bẹ́ẹ̀ kọ́ bíi 10 ológun kújú ò tí kúrò ní nàìjíríà kò tí kúrò lẹ́gbàá ó ń sọ àlùjọ náà ọjọ́ abẹ́ ló lọ dé ní kí ló dé ta gọ́ọ̀lù yìí àwọn amẹ́ríkà máa ṣùtì ẹ̀ náà bí ẹ̀dá kan máa ń sọ pé heaven kí ló jẹ́ heaven and tell me what is happening here are you mad tell me we are talking about here you are talking where is heaven. ayé wa ọkàn wa balẹ̀ heritage connections Lagos State University of Science and Technology Ikorodu Center for Black and African Art and Civilization ìgbìmọ̀ àpapọ̀ ṣẹ̀ṣẹ̀ adúláwọ̀. African Culture and Traditional Ambassador Award presented to Yeye Dr. Amao Rashidat, Spiritual Director Omilere, Omotinuwe. In recognition of her positive contributions and achievements as patron of Nigerian indigenous culture today, February 22, 2025 ayáyẹ yín ẹ mọ̀ ṣe ìwà tí ẹ ń hù tí bàbá fi rẹkọmẹ́ǹdì yín ìwà náà ní bàjẹ́ o onílé mi ò gbọ́dọ̀ rà á túbọ̀ máa fún yín lágbára ẹ máa rówó fi ṣe ẹ máa rí ènìyàn fi sọ̀rọ̀ ayé á máa yẹ yín ọkàn yín á máa balẹ̀ báyìí owó wọn lé ajé iyọ̀ kí wọ́n lé olókun òjò ṣùgbọ́n tẹ ẹ ná tẹ ẹ lò ìlọ́po wọn fi rọ́pò fún un. mo máa gbé àwọ́dù fún bàbá mi kábíyèsí ọba làgbogbo Lagos State fún formal prayer and presentation. ẹ ṣe ọdún bá bàbá mi a ṣe ṣe fi ẹ̀mí ṣàṣetì ọba tètè kàn sí fọjọ́kọjọ́ máa yọ a ṣe ti kàn sí fòròkòrò máa yọ àṣetì ní ìjọba yín ẹ tí wàá ṣe fúnlùgbọ́n ẹ ṣe fárẹ́sà ẹ ṣe fọ́rọ̀ gbọ́ àga ilé ìtẹ̀sí lẹ́nu náà kò ní jáse mọ́ àdúrà yín á gbà ọ́ ìyá mi òkú oríire mo tún fẹ́ fún Omilere ní oyè kan arógun másà ìjọ arógun másà Àjàyí lámàjà àdáwà gbọ́n ní orúkọ bàbá mi olúwo lẹ́dùnmarè Tádé kábíyèsí bàbá àjẹ́ ìjọba jọba náà ẹ̀jẹ̀ tí jẹ́ lájùmọ̀ ayé ti mọ̀ yín mọ̀ wá ní mọ̀ yín lámọ̀pá ìyá mi mo gbé àwọ̀dù yín fún yín lágbára Elédùmarè bó ti wá wọnú ilé yín ò ní gbóná ọmọ yín ò ní kú ẹ ní kábàámọ̀ pé kí ni mo gbà ọ̀dọ̀ sí ẹ ti di àmbásẹ̀dọ̀ yìí. ẹ ti fọwọ́ yín ṣe láti àárọ̀ àárọ̀ ọjọ́ kò ní dìwò yín ẹ wá fọwọ́ jìjà nígbà ìgò burúkú òrò burúkú kò ní fọ́ lórí yín kò ní fọ́ lórí gbogbo àwọn ayé ìyá ọlọ́dún gẹ́gẹ́ bí iye sọ ọ̀nà méjì mò ń lọ sí ní olú Àbújá bọ̀ mò ń lọ Bọ̀ọ̀nù ọba àlà mò ń lọ Bọ̀ọ̀nù ẹ̀dẹ̀ mọ̀ pé kò dẹ̀ yìí sì bàbá mi ti gbé sókè fún yín ó ti ṣe ó yẹ kó ti yé èmi fẹ́ lọ jókòó mi ò dẹ̀ mọ ẹni tó máa bá mi tukọ̀ yẹn. àwọn kan ti mọ ganu sí pípẹ́ wọ́n mọ̀ ganu sí ìgbésí sọ́dọ̀ yìí wọ́n ti yé ọ̀yà rẹ̀ tó bá wọn bá fẹ́ ọ̀yà rẹ̀ ṣáàdù lóye ìbámu abèṣe oríire àìmọye lámọ abèṣe àìmọye lámọ abèṣe lọ́wọ́ lóye o ìyè ṣáàdù lóye o.
Ilé ìwé lè náà.